A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. فاجعلوا الأدب شعاركم والاحترام دثاركم. bàbá nàìjíríà àgbà wa ni máa sọ fún wa báyìí pé innal isaata ila sheikh Adam Abdallah al-Ilori. bàbá ní innal isaata ila sheikh Adam Abdallah al-Ilori. bàbá ní gbogbo ọmọ akéwà dàbíyà tí bá ń fẹnu ẹ̀tẹ́ lu bàbá wa lágége. أو إلى حليفته أو إلى خليفته الشيخ حبيب الله آدم عبد الله الإلوري. abẹ́ni ó bá bu ẹnu ẹ̀tẹ́ lu bàbá wa mudirul markaz, gbogbo ọmọ àdàbíyà tí bá ń bu ẹnu ẹ̀tẹ́ lu ilé Sheikh Adama àti gbogbo tí Sheikh Adama bí àtàwọn ọmọ akéwù Sheikh Adam tájà wọn kúdà máa wù, ẹni ó bá bẹnu ẹ̀tẹ́ lù wọ́n, bàbá ní kéèyàn ó máa wá ń wà ìbẹnu ẹ̀tẹ́ lu Sheikh Adama laysat min shiyamikum. bàbá ní kò sí nínú wàdàbíyà. àbálàjẹ́ àgbà wọ́n ní innal isaata ila Sheikh Adam Abdallah al-Ilori. gbogbo ẹni bá ń bẹnu ẹ̀tẹ́ lu Sheikh Adama ní ọmọ akéwà wọn, bàbá ní kó ń tọ̀ wọ́n mọ̀ pé laysat min shiyamikum. ìwà tó wù ú sí nínú tó kọ́lọ́dọ̀ àlàjì àgbà. wala taliku biman sharafa bil intisabi ila tariqil ilmi wal adab. bàbá ní kéèyàn ó wá ṣerú báyìí kó bẹnu ẹ̀tẹ́ lu Sheikh Adama àti gbogbo tí ń jà fà pátápátá, kọ́mọ àdàbíyà ó jáde kó bẹnu ẹ̀tẹ́ lu bàbá wa mudirul markaz, kó bẹnu ẹ̀tẹ́ lu bàbá wa mufti diyar Sheikh Suleiman Oníkìjìpá, kó bẹnu ẹ̀tẹ́ lu bàbá wa mudarrisul awwal, bàbá wa Ligama, bàbá wa Alkeituwi, bàbá wa Ligamawi, bàbá wa Alufalla. bàbá ní kéèyàn ó máa bẹ̀lú ẹ̀tẹ́ lu àwọn tí Sheikh Adama kọ́ńkéwú àtàwọn ọmọ Sheikh Adama àti bàbá wa gan fúnra wọn. bàbá ní kéèyàn ó ṣerú ẹ̀ laysat min shiyamikum. bàbá ní kò sínú wáyé bí ó ṣe sí nínú wa tiwa ká bọ́ sórí TikTok ká máa báyàn sọ̀rọ̀, àbí kí n wá bọ́ sórí Facebook kí n máa wá báyàn kí n máa wá ṣerú nǹkan báyìí. kò sínú wa tiwa lẹ́yìn ká lọ wá sí kí wọ́n kọ́wà rẹ̀. tábà ṣerú eléyìí yóò máa jásí pé àwọn ọmọ kéwú là fi ń ṣàǹfààní fún. ìwà bàbá nù, ìwà lájà àgbà nù. bàbá ní gbogbo kéé wá ṣẹ̀yọ́ ọmọ kéwú mi nìkan, gbogbo ẹni tí bá ti gbẹnu ẹ̀tẹ́ lu àwọn àfáà kódà kárí inú màrìkàsí kó máa bẹnu ẹ̀tẹ́ lu lé àlàjì àgbà. bàbá ní laysat min shiyamikum. bàbá ní kò sínú wa Sheikh Adama. wala taliku biman sharafa bil intisabi ila tariqil ilmi wal adab. bàbá ní kò wá tọ́ sí ẹni tí bá ń pera rẹ̀ lóní mímọ́ àtẹlẹ́kọ̀ọ́ kó máa bẹnu ẹ̀tẹ́ lu àwọn àfáà ṣáájú. kéèyàn bẹnu ẹ̀tẹ́ lu lé bàbá wa Alágbàjì, bàbá ní òótọ́. kéèyàn bẹnu ẹ̀tẹ́ lu lé bàbá wa Àgbárígìdómọ̀, bàbá ní òótọ́. kéèyàn bẹnu ẹ̀tẹ́ lu bàbá wa Nsóró kò tọ́. kẹbẹ kódà kó má jẹ́ Ìlọrin, kẹ bọ́ sí Ìbàdàn, kẹ bọ́ sọ́yọ́, kẹ bọ́ sí Ìwó, kẹ bọ́ sábẹ́kúta, ká bọ́ sẹ́kọ̀ọ́, gbogbo tí bá ti ń dá àwọn pàtàkì àfáà, bàbá ní ká bẹnu ẹ̀tẹ́ lù wọ́n laysat min shiyamikum. bàbá ní ẹ̀kọ́ lọ́dọ̀ àfáà àgbà, ẹ̀kọ́ lọ́dọ̀ àlàjì àgbà, sì kọ́ lọ́dọ̀ àwọn náà. bàbá ní iza ikhtalaftum fakhtalifu. bàbá àlàjì àgbà ò dákẹ́ o. bàbá ní wa ma yunsharu fi wasaili tawasul al-ijtima'i. bàbá ní gbogbo àwọn ọ̀rọ̀ tí ń jáde lórí social media, pàápàá jùlọ lórí TikTok, lórí live TikTok, ọ̀rọ̀ tí ń jáde min kibalikum
látọ̀dọ̀ èèyàn ọmọ kéwú wa ládàbíyà min alifadhin nínú àwọn gbólóhùn àwọn mawaqifin la ta'kisu haqiqata i'timaikum. bàbá náà ọ̀rọ̀ òun kò ṣó pé ọ̀dọ̀ wa lẹ ti kéwú. èyí tá à ń jíṣẹ́ bàbá yìí ẹni ó bá gbọ́ yé fa marhaban bihi, ẹni ó bá tún sí gbọ́ fa marhaban bihi. bàbá ní gbogbo ọmọ kéwú àdàbíyà tí bá ti wá ń búgbò míì tí ń sọ̀rọ̀ kàtàkàtàkàtàkàtà ọ̀rọ̀ tí ò dáa tá a lè gbọ́ lẹ́nu Àlájì àgbà tí bá ti ń sọ la tumathilul madrasata allati takharrajtum minha. bàbá ní kò ṣó ilé ẹ̀kọ́ tẹ́ ti jáde. èyí ṣe tẹ́ mọ̀ ta oko ọ̀rọ̀ sáwọn kan pẹ̀lú ìdè àwọ̀ pé wọ́n bú ẹnìkan ẹni wọ́n ní ká dìlítì rẹ̀ ẹnìkan wọ́n ní ká má dìlítì rẹ̀ kí n ti yín. ẹ ti gbàgbé ọ̀rọ̀ Abúráhà àti Mákà ni. bàbá Àlàjí àgbà ń tẹ̀síwájú. bàbá ní gbogbo yín tẹ ẹjọ́ máa kéwú àdàbíyà ẹ lọ ṣe pẹ̀lẹ́. ẹni tí bá ti ń bú lè Sheikh Adam tí ń bú ẹni àáfà tó bú bàbá wa Mufti Diyar tó bú anybody, bàbá ní irú ẹni bẹ́ẹ̀ ìwà rẹ̀ ń wà lálẹ́ adaba lẹ́sìn ìtara baytum alayhi, kò ṣó irú ládàbí tó gbà lọ́dọ̀ wa. bàbá wa ń sọ fún wa báyìí, bàbá Àlàjí àgbà tó ní sọ fún wa pé fakunu sufara akhairi. bàbá ní ambassador rẹ̀ ni ẹjẹ́ fàlàjì àgbà o. fakunu sufara akhairi. bàbá ní ẹ̀dákun bàbá sún wa kàn gírí àmọ́ pẹ́ gírí ni àfáwà tó ní wọ́n sún wa pẹ́ gírí ni àmọ́ pẹ́ gírí ni. fakunu sufara akhairi. bàbá ní ẹjẹ́ ambassador rẹ̀ fàlàjì àgbà wasuratan mushriqatan lima tantamuna ilayhi. bàbá ní ẹ jẹ́ àwòkọ́ṣe rere fún ibi tẹ́ belong sí. wala taj'alu mansatikum maidana lima yusi'u ilaykum qabla kibala ghayrikum. bàbá ní ẹ má jẹ́ ẹni tó jásí pé látọ̀dọ̀ yín òun ni wọ́n ti wá di ẹni tí yóò mọ̀ wá búyàn kan látara yín. bàbá Àlàjí àgbà ní wà alamu, bàbá làwọn tó fẹ́ sọ fún wa o, anna man hafiza lisanahu an sabbil ulama. gbogbo mùsùlùmí ayé pátá ni bàbá fẹlẹ́ yìí bá wí kí sọmọ àdàbíyà nìkan. bàbá ní wà alamu anna man hafiza lisanahu an sabbil ulama. gbogbo ẹni tó bá ti lè kó ahọ́n rẹ̀ dúró tí ò máa bú àwọn àfáà mọ́. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.